Africa Content TV. The first citizen in Kwara State, His Excellency Alhaji Abdulrahman Abdulrazak. No, shake us down again. No, shake us down again.
ilẹ̀ ti súnmọ́ bàbá wa Yorùbá àṣẹ Muhammad Bashir sọ̀rọ̀. Bàbá ní wọ́n sọ wọ́n sọ báyìí. Àwọn fún ara ẹ̀ ti máa ní ìfún ẹ̀. Àwọn òbí ní ayé ẹ̀ ṣe ìjọba ìjọba bí. Bísí ní ayé àbúrò ẹ̀.
وسلام على المرسلين والحمد لله رب العالمين.
àlùfíàkì wọ̀tọ̀láàkù lórí ìwọ̀n ẹ̀ lọ́wọ́. Gẹ́gẹ́ bá bàbá ti sọ fún wa lẹ́ẹ̀kan wípé gbogbo ètò àgbà ẹ̀kọ́ sàárà ẹ̀ lẹ́ẹ̀kan náà níbi sàárà òun ni a gbé yìí. Pẹ̀lú àṣẹ mẹ́ta ọmọ ọmọlẹ́, pẹ̀lú àṣẹ mẹ́ta ọmọ ọmọlẹ́ yìí, pẹ̀lú àṣẹ mẹ́ta ọmọ ẹlẹ́sẹ̀ àgbà. Wọ́n ní kátàkùnrin ọlọ́run, àkànnàmà foundation bàbá ìmọ̀mọ́ àgbà tí wọ́n dálẹ̀ lójú ayé ara wọn. Kìí ṣèkà tí wọ́n kú ni wọ́n tó dálẹ̀, kí bàbá tó kú ní foundation yìí ti wà. Wọ́n ní kápẹ́ ìlànà lọ́dọ̀ àwọn àgbàlagbà wa, kápẹ́ àkáǹtì yìí, tó lẹ́ni tí pépà yóò ní níbi dé ọ̀dọ́ rẹ̀ nítorí ọlọ́run. Wọ́n ní pẹ̀lú ọkọ̀ ọlọ́run á fara lè ṣe é ṣáájú bí ó tó ṣòfin yá. Àmọ́ gba sàrà fìdáwò kalẹ̀ náà nísìnyí. Lélẹ́yìí tí a ní ká nínú ní fìdáwò àbí má ṣe é tí gbogbo nípa ọkọ̀ ní kí má wà lẹ́jọ́ bí ó ní náà. Sàrà náà yóò máa bẹ̀rẹ̀ níbi ó yẹ kó ti bẹ̀rẹ̀. Ibi ó yẹ kó ti bẹ̀rẹ̀ náà yóò ti bẹ̀rẹ̀. Látọ̀dọ̀ aláṣẹ wa, The first citizen of Kwara State, the executive governor of Kwara State, Madam Abdulrahman Abdulrazak, is a delegate of the Ilorin Emirates. And the chairman, Governors Forum in Nigeria. bàbá wa mufti, wọ́n ní ká bàbá kí Ambassador Yahya Seriki fún náà kí èsì tó ṣe é sí. Wọ́n ní bàbá wa àfẹ́tí wọn láti